sallallahu alaihi wasallam. Sọ̀rọ̀ àwọn tí máa bú mi wọn. Àwọn tí máa ń bú àtàyè ṣe ni. Àwọn aláìmọ̀kan ni. Àwọn aláìmọ̀kan ni. Àwọn tí wọ́n dá nkẹ́kẹ́ mà tójú wọn dúdú. Wọn ò sì tún fẹ́ mọ̀ náà fi bú àtàyè ṣe bẹ́ẹ̀ kán farabalẹ̀ kán mọ̀ lára àtàyè ṣe. Ibi tẹ́ ti mà. Ibi tẹ́ ti mà. Ànábì ní sallallahu alaihi wasallam. ẹni tí ń ka alladhi yaqra'ul Qur'ana wa yatagalgal lahu ajran. Ẹni tí ń ka Al-Qur'ani tí ń wá ń ṣe wàmá àbí ń ṣiyára gbígbé wọ́n fẹ́ pé èyí ni wọ́n ṣe dìnnà ẹni kan Ànábì ló tún ní ládàá méjì. Ládàá àkọ́kọ́ ni wípé ìsà ń ka Qur'ani yọkọ̀ gba ládàá yìí. Ládàá ẹlẹ́ẹ̀kejì pé kò máa ka ìsà ń gbé wọn sábẹ́ ìsà ń dààmú ara rẹ̀ ńlágùn. Ànábì lágbára di méjì. Ànábì ò ní ẹ sí pèlè ní ọba sí Qur'ani ká. Àyè bẹ̀ kọ́ ni. Ká tó wá wípé ẹlòmíì ní ha bóyá wọ́n ń sàṣì ni. Ọ̀ ẹ̀gbọ́n bá sàṣì mi lélẹ́yìí irú àṣàṣì eléyìí dà. Àṣàṣì mímọ̀ èyí òun tún ṣe kíni èyí òun tún dà. Àmọ́ kì í jẹ́ pé gbogbo ẹni à ń bá sọ̀rọ̀ ni ọ̀ma ń tà ń wí gbogbo àfa àti ọ̀ma. Dọ̀gínà ti ń bẹ nínú ọkàn àti hasad àti hekid fi qulubihim maradu òun lè lùmí. Inú àwọn tó takò mí ń jù ní àwọn kan bẹ ńlẹ̀ yìí àwọn méjì kan ní ìmáàmù kan bẹ nínú aládùúgbò wáyà yìí náà kò jìnnà sí wáyà yìí. Ó kéwu márkàsì lóòótọ́ àmọ́ bí ọ̀rọ̀ lè fi sí òun kéwu ti parẹ́ máa la. Subhanallah. Kódà kéwu ó hàn lára rẹ̀ kódà mímá ó hàn lára rẹ̀ má. Subhanallah. Àwọn méjì wa ni wọ́n bá mú àwọn tó takò mí. Ibi wọn lọ lè fi sí òun lọ fà á wọn ò lè fẹ́ mi. Kò sí gbogbo nǹkan wò lè wí wọn ò lè fẹ́ mi. Wọ́n ma pé n bá sọ ọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún àbókù ìṣẹ́jú ara fi ẹyọ kan ni wọ́n ma sọ. Ó ti yé ẹni ọba nífẹ̀ẹ́ Ọlọ́run lára ẹni ọba wí nǹkan wà ní èmi sì rí nǹkan tó tún yàtọ̀ fún tòun bá mú yìí lọ́wọ́ ọ̀hún ni sẹ́lẹ̀ yìí tẹ́ rí eléyìí máa tó dájú tẹ̀mí yìí lọ ọ̀dà àmọ́ mú yìí lọ́wọ́ ìfẹ́ nu inú ẹ̀ lèyí ti ṣe ká Ádámù Yahaya sí o. Àmọ́ gbogbo àwọn yòókù wọn rada wọn á wò pé èmi wà fún àwọn eléyìí lésì ẹni ọjà pé nulẹ̀ wọn gan olójú ẹni ọ̀dà àmà wọn ẹsẹ̀ béèrè ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ẹ lákun à ń béèrè ẹni báyìí òun náà sì béèrè wa rẹ̀. Èmi ò ti fún gbogbo àwọn lésì ma ọba yà kí gbogbo ẹ̀ ní ẹ bá ń fún lésì ni ayọ̀wà sọ̀yàn di pé kọ́dà lágbájá kọ̀ màdì ébú lọ èmi ti wá gbọ́n àga èmi ti ṣiṣẹ́ débi wípé gbogbo ẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ kọ́ ni ẹ máa fún lésì ma. Ẹ̀rí pé àgbáwá ikú ńgbà tí ì fún wọn lésì ẹ̀rí pé wọ́n fẹ́ hàn ńgbà tí ì fún wọn lésì wọn tún parẹ́ padà. Ẹ bá sì ń ṣe láì fọlọ́ wọn tẹ̀síìrì rẹ̀ ẹnìkan ṣoṣo inú mọ́sálásí ọ̀hún èèyàn kan náà ejò àfa yìí wọlé àfa wa kí mu wọlé ejò àfa kí mu ní ọ̀rẹ́ yìí ti ń fún yín jò ní òun lòun sì kejì ẹ̀ náà wọlé mo ní ẹ jáde padà wọ́n jáde padà tó wá kẹ́ nìkan èyí ò ní ọ̀ àlọ́ wọn sọ ọ̀rọ̀ lérí ntí èmi sọ sàtáni bẹ́ẹ̀ ní ìsúná yìí tó ọlọ́run mọ́sá bá wa sẹ́ àmọ́ ńgbà tá a kà ikú jẹ́ ní tí inú rẹ̀ mọ́ òun ló jí ó rí kíní ni ọlọ́run mọ́sá sàlékún dáadáa rẹ̀.